Èdè yìí kò gbọdọ̀ parun. Àní Masọyinbo ń bí o. Ọ̀rọ̀ yìí kò gbọdọ̀ lọ. Kamari, Masọyinbo ń bí. Kamari, Masoyinbo. Kamari, Masọyinbo ń bí. Kamari, Masoyinbo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa Masọyinbo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà pẹ̀lú ọkọ̀ bọ̀gìnì látọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi Mati irú ọkọ̀ lọ́ọ̀yà mi ṣé ilẹ̀ bèrè fẹ́lẹ̀ yẹrí bẹ́tọ̀ lélẹ̀ yìí ibi tó gbé náà yẹn sí gan mi rò pé ọkọ̀ kan wà torí bẹ́ẹ̀ láyé ṣùgbọ́n ìjàpá ni ìjàpá náà yà fún yín ìjàpá ẹ fẹ́ràn ìjàpá gan ẹ fẹ́ràn ìjàpá. Mi ò tí ì rí ìjàpá rí. Ẹ tí ì rí ọkọ̀ tó ń pè ní ìjàpá rí. Bóyá nígbà tí wọ́n wà ní kékeré. Ìgbà tẹ́ wá ti dàgbà yín kọ́. Ìyẹn ti lọ. Kódà tẹ́ bá ṣètò ìkẹwàá lẹ́gbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún wálẹ̀ kẹ́ má fi èdè míì kún èdè Yorùbá kẹ́dẹ̀ mọ̀ nǹkan yín dáadáa tẹ́ ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ètò àfún yín nílọ̀kù owó lọ́nà méjì. Tẹ́ bá ṣètò ìkẹwàá lẹ́gbẹ̀rún mẹ́wàá tẹ́dẹ̀ sí níbèrè ilẹ̀ kẹ́ máa mú lọ ìyẹn dáa rí. Ó dáa díẹ̀ tẹ́ bá fẹ́ kó dáa tán ẹ wá sọ pé mo fẹ́ máa dá ìbéèrè mi tó kù tẹ́ bá ṣe ń dá àwọn tẹ́ ń gbà wọ́n owó yẹn á tún máa gbé pẹ̀lú lọ sókè sí. Ṣé rí iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ Honeywell àwọn ni wọ́n ń ṣe agbátẹrù abala táwọn yìí Honeywell ọba oúnjẹ wọ́n ń gbárùkù tiwa àwa náà ní láti gbárùkù tiwọn a máa fún wọn ní nǹkan tí wọ́n ẹ̀bùn tí wọ́n ní ká fún yín lẹ́yìn ètò tẹ́ bá ti jẹ́ tán ẹ máa bá wọn ra nǹkan. Oníbàárà wọn ni mí. Ó dáa kí ló kọ yín. Ǹjẹ́ mo lè sọ ní èdè Gẹ̀ẹ́sì? Ṣèbó kọ yín ni. Orúkọ mi ni Faith tó ń jẹ́ ìgbàgbọ́ ní èdè Yorùbá. Onyechi Eja. Orúkọ mi nìyẹn. Ẹni sọ̀rọ̀ níbo lẹ ti wá. Ẹ̀bọ̀nyì. Ẹ ń sọmọ Yorùbá. Irọ́ sá. Àárọ̀ yíyọ sàyẹ. Wá ìwọ ni kàrámọ̀ parẹ́ ó dẹ̀. Ó ti dà. Ọmọ Ẹ̀bọ̀nyì ni. Bẹ́ẹ̀ni. Ibo náà bí yín sí. Èkó bí báyìí ní Ṣàgá. Ní Ṣàgá. Bẹ́ẹ̀ni. Ìjú Ṣàgá. Ìjú Ṣàgá. Ṣé ẹ gbọ́ èdè Ẹ̀bọ̀nyì? Èdè wa ó pọ̀. Oríṣiríṣi èdè la máa ń sọ. Táwa máa ń sọ lọ́dọ̀ tiwa mo gbọ́ mo ń sọ dáadáa. Ní ẹ gbédè yín dáadáa ẹ tún gbọ́ Yorùbá náà dáadáa. Bẹ́ẹ̀ni Yorùbá dẹ̀ jẹ́ ẹ má jẹ́ kí n sọ. Kí má jẹ́ kí n sọ. Ẹ má jẹ́ kí n sọ orí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ ẹ má jẹ́ kí n sọ. Kí ló dé kí ni Yorùbá jẹ́? Nígbà tí mo wà ní ilé ìwé mo nífẹ̀ẹ́. Ní ẹ wà ní ilé ẹ̀kọ́. Mo nífẹ̀ẹ́ èdè Yorùbá. Àwọn olùkọ́ mi àwọn náà nífẹ̀ẹ́ mi nítorí mi ò kì í ṣe ọmọ Yorùbá mo dẹ̀ nífẹ̀ẹ́ èdè Yorùbá. Mo lọ Sọmọrí ilé ẹ̀kọ́ tí mo lọ nìyẹn. Sọmọrí mi ò gbọ́ rí níbo ni níjú Ṣàgá. Ẹ wà ní Ọgbà College Road. Orúkọ ibi tí ilé ẹ̀kọ́ yẹn wà ni mo sọ yẹn. Ẹ bá sọ òpópónà ó dáa róòdù yẹn ṣé Yorùbá ni. Bó ṣe máa ń pè nìyẹn nítorí ẹ̀ ni. Ó dáa mo ti gbọ́. Ẹ ṣeun. Ó dáa ẹ mú béèrè bá ń fún wọn ṣé mú un ká dáadáa. Mo gbìyànjú. Ẹ ń gbìyànjú. Ó dáa bá mi fún wọn níwèé pẹ̀lú gègé ẹ lè kọ. Mo lè kọ. Mo lè kọ. Ṣé fẹ́ kí n kọ ni? wọn ò ní lè kọ nǹkan pẹ̀lú bẹ́ẹ̀ ṣe kíní yìí o ṣé lè kọ
wọ́n máa sún ilé sẹ́yìn sísì ṣe máa sún sẹ́yìn. ṣé ẹ máa lè kọ̀ǹkọ̀ báyìí. Bẹ́ẹ̀ni. 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 Olóòtú. Ó dáa, ẹ jẹ́ kí n wo òǹkà tó wà lọ́wọ́ yín. 1770 kí ni? Ẹ̀sán. 79 ó yá. 70 ẹ̀sán ó yá. Kí ni 1700 and kí ni 1000? Kí ni 1000? Ó dáa, ẹ kọ 100. 100 ní Yorùbá ní ọgọ́rùn-ún. Ọgọ́rùn-ún ní 100. 200 ní igba. Ẹ kọ nǹkan tó jẹ́ níwájú síwájú ẹ̀. Kí ló sọ? Ok. Mi ò dẹ̀ gbọ́ ṣùgbọ́n Ọlọ́run bá mi ṣe. Ó dáa, 200 ní igba. 300 ní ọ̀ọ́dúnrún. 400 ní irinwó. 500 ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Torí 600 ní ẹgbẹ̀ta, igba lọ́nà mẹ́ta. 700 ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin. Torí 800 ní ẹgbẹ̀rin. So 900 ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Torí 1000 ní kí ni? Ẹgbẹ̀rún kan. Kí wàá lẹ mú yẹn? Ẹ jẹ́ o. Kí ni 79? Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó lé ní àádọ́jọ ó lé ní ẹ̀sán. Kí ni 70? Ó dáa, ẹ mú láti 10. 10 ni ẹ̀wá ẹ̀kọ́. 20. Bábí yọ 10. 10 ẹ̀wá ni 10. 20 ni ogún. 30 ni ọgbọ̀n. 40 ni ogójì, ogún lọ́nà méjì. 50 ni àádọ́ta. Torí 60 ni ọgọ́ta. 70 àádọ́rin. Torí 80 ni ọgọ́rin. 90 ni àádọ́rùn. Ẹ ti mọ 100 sí ọgọ́rùn. Ó yá, kí wá ní 79? Ókàndínní 80. Ọ̀kàndínlọ́gọ́rin. Lé ní. Ó lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin. Lé ní. Ẹgbẹ̀rún kan. Ó yá. Ṣáà ti fẹ́ bẹ̀rẹ̀. Kí n kà. Pa òwe mẹ́wàá láàrin ìṣẹ́jú méjì. Ẹ pa 5. Ilé là ń wò. Ká tó sọ wọn lórúkọ. Àgbà kì í wà lọ́jà. Kórí ọmọ tuntun ó wọ́, ó di méjì. Nǹkan tó wá ní àtòkèrè láti ń wò. Láti lọ, igi gogoro má gún mi lójú. Láti lọ, láti kìlọ̀ fún.
Ó di mélòó? Ó di mẹ́ta, ó kù méjì. Bá àwọn ọmọ mi. Bá mi nà ọmọ mi. Bá mi nà ọmọ mi. Kò dénú ọlọ́mọ. Ó kẹyọ kan. Adìyẹ funfun. Ilé làwọ̀. Ká tó sọ ọmọ lórúkọ. Ṣé wọ́n ti sọ tẹ́lẹ̀? Mo ti sọ yẹn tẹ́lẹ̀. Àgbà kì í wà lọ́jà kórè ọmọ tuntun owó. Ó ti jẹ́ 5. Ẹ ti sọ yẹn náà tẹ́lẹ̀. Èwo ló wá kù? Ṣé ó ti tọ́ ni? Ó sápá mi lórí. Àmọ́ tí bẹ̀rẹ̀. Tí bá ṣe ọkàn yẹn kọ́. Ó máa parẹ́. Ní sùúrù. Ní sùúrù. Ó yá, mo ti ní. Ìtọ́ máa ń sọ pé adìyẹ funfun. Kò mọ́ra ẹ̀ lágbà. Kò mọ́ra ẹ̀ lágbà. Ó ti sọ. Irọ́, mo ti sọ. Ó yá, adìyẹ funfun rẹ̀ gẹ́gẹ́. Ó yá, báyìí pàtẹ́wọ́ fún. Iṣẹ́ ọ̀lẹ ń ṣe. Mo ń ṣiṣẹ́ káràkátà. Mo dẹ̀ jẹ́ akọ́nu. Mo máa ń ṣètò akọ́nu èyí táwọn òyìnbó pè ní akọ́nu. Mi ò mọ̀ tí mo ṣe máa sọ fún yín. Kí ni akọ́nu, Sisi? Wọ́n ti sọ. Content creator ni akọ́nu. Mi ò. Kí ni content creator? Ìkan tó sọ yẹn náà ni. Agbérò kalẹ̀, afèrò dára. Agbérò kalẹ̀. Ó yá, mò ń gbọ́. Tí ènìyàn bá sọ pé òun fẹ́. Òǹkà wo ni? 1211. Ó yá. Tí ènìyàn bá. Kí ni òǹkà náà ní Yorùbá? 1000 ó lé ní 200 ó lé ní 100 ó lé ní 11. 11. Ẹgbẹ̀rún kan lé ní 211. Ó yá, kí ló sọ? Tí ènìyàn bá sọ pé òun fẹ́ rúbọ ẹnu. Kí ló túmọ̀ sí? Kí ni ó túmọ̀ sí? Ó fẹ́ rúbọ ẹnu. Bí ó fẹ́ sọ̀rọ̀. Rárá. Kéèyàn rúbọ. Ó fẹ́ rúbọ ẹnu. Tó bá ní wo mò ń bọ̀ jẹ́ n sáré rúbọ ẹnu ká tó bẹ̀rẹ̀. Ó fẹ́ jẹun. Ó fẹ́ jẹun. Òǹkà. Ẹ jẹ́ wo. 1351. Ẹgbẹ̀rún kan ó lé ní 300. Ọ̀ọ́dúnrún. Ó lé ní 300. Ó lé ní 50 ó lé lókan. Kí ni ìyàtọ̀ láàrin akiti àti òkìtì? Òkìtì. Akiti àti òkìtì. Ṣé mo lè ṣe ní wẹ́wẹ́? Yorùbá àbí ló lè jí. Akiti. Wọ́n ní wọn kì í gba kinní kan lọ́wọ́ akiti. Ẹnìkan gba lé bàbá ọmọ lọ́wọ́ ọmọ. Ṣé mo lè gbà mí? Ẹ lè gbà mí. Bẹ́ẹ̀ ni ẹ lè gbà mí, bá mi parẹ́. Akiti ẹ̀yà ọ̀bọ ni akiti. Òkìtì òun ni òkìtì pupa. Òkìtì ni gègèlè dúró ìyẹn ní jẹ́yọ̀ bá fún wa ní ó tàkìtì. Òun ni òkìtì ọgbọ́n, òkìtì nǹkan tó ga ńlẹ̀. Jẹ́ ká tẹ̀síwájú.
1223 kí nìyẹn? Ẹgbẹ̀rún ó lé nígba ó lé ní ogún ó lé ní ẹ̀ta. Ẹ̀tàlélógún. Ó yá, okay, that be okay. Tí Yorùbá bá sọ pé ènìyàn firú fọ́nà. Èèyàn fìrù fọ́nà. Èèyàn fìrù fọ́nà. Kí ni àkànlò èdè yìí túmọ̀ sí? Ó fi ìrù fọ́nà. Pípé ó fi rẹ̀ sí jàǹbá. Ó kó sí wàhálà. Owó ọ̀jọ̀gbọ́n. Ló dáadáa. Ẹ bá mi pàrọ̀ sí. Ṣé bẹ́ẹ̀ ṣe wá bí ìbá ìbí pé ẹ fìrù fọ́nà ni? Irọ́ o. Dá ló pa? 1256. Ó yá. Àwọn Yorùbá bọ̀. Ọmọ ìyá mi 1256. Okay. Dábì okay. Ẹgbẹ̀rún ó lé nígba. Ẹgbẹ̀rún kan. Ẹgbẹ̀rún kan lé nígba ó lé ní ẹ̀fàléláàádọ́ta. Márùndínlọ́gọ́ta. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní àgbàlagbà tó so yangàn. Tó so yangàn mọ́dì. Ó fẹ́ di aláwàdà adìyẹ. Kí ni yangàn? Àgbàlagbà tó so yangàn mọ́dì. Ó fẹ́ di aláwàdà adìyẹ. Yangàn wà bí eré. Àgbàlagbà tó so yangàn mọ́dì ó fẹ́ di aláwàdà adìyẹ. Yangàn wá bí eré. Àgbàlagbà tó so yangàn mọ́dì ó fẹ́ di aláwàdà adìyẹ. Ẹ mọ̀. Ìyá mi yọ. Àgbàdo ní yangàn. Ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni. Ó ṣẹ̀ yé yín. Ẹ ṣe sọ yẹn. Ẹ pẹ̀lẹ́. $1,276. Iṣẹ́ ò lẹ́yìn ṣe yẹn, mo ti gbàgbé. Ìtẹ́sán ti kúrò lọ́kàn mi. Ó yá. Ẹgbẹ̀rún kan ó lé ní ọ̀ọ́dúnrún ó lé ní ẹ̀rìndínlọ́gọ́rin. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún mining? Bí ká máa tilẹ̀. Kí máa tilẹ̀. Kéèyàn máa ti ilẹ̀. Kéèyàn máa ti ilẹ̀. Bí ó nọ́rọ̀ kan ṣùgbọ́n bí kéèyàn máa ti ilẹ̀. Kéèyàn máa tilẹ̀. Ṣé mi ò gbà ni? Ẹ gbà. Ṣé ẹ mọ̀? Ìwakùsà ní mining ní Yorùbá. Ìwakùsà. $1,926. Ẹgbẹ̀rún ó lé ní. Ẹgbẹ̀rún kan. Ẹgbẹ̀rún kan lé ní àádọ́rùn ó lé ní àádọ́rùn 90 nìyẹn o. Ó lé ní ẹgbẹ̀rún ó lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó lé ní ẹ̀rìndínlọ́gbọ̀n. Kí ni ìyàtọ̀ láàrin fẹ́rakù àti fẹ́rakù?
àti ara fẹ́rakù. ok àti ara fẹ́rakù. Kí ni ìyàtọ̀ láàrin fẹ́rakù àti ara fẹ́rakù? Fẹ́rakù ni kéèyàn ní oyún. Kéèyàn lóyún. Àti ara fẹ́rakù. Bóyá ara fẹ́ sinmi. Ara máa ń fẹ́ ṣọlá, ara máa ń fẹ́ sinmi. Ẹ̀wí kí n gbọ́. Ó yá, fẹ́rakù. Ẹ ṣe. Fẹ́rakù kéèyàn lóyún. Àti ara fẹ́rakù. Ara fẹ́rakù. Ṣé kò ṣe kéèyàn fẹ́ sinmi? Kéèyàn fẹ́ sinmi tí ò ní dìde mọ́. Irọ́ o, kára fẹ́ sinmi. Kéèyàn kú. Kéèyàn kú. Wọ́n ní ẹkú ara fẹ́rakù o. Èyí tẹ́ lè fẹ́ dé náà nìyẹn. Ó ti kú. Kí ni 1260. Ẹgbẹ̀rún kan ó lé ní ogún. Ẹ ní sùúrù, ẹ kà wá ẹgbẹ̀rún ìbéèrè 2,200 kan. Àtẹ̀yìn ní kẹ́tìkà. Ok. Ìbéèrè 2,200 kan. Kí ni ìyàtọ̀ láàrin ṣípè? Dodo. Ṣípẹ̀. 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 Kí ni ìyàtọ̀ láàrin ṣípẹ̀? Ṣípẹ̀. Ìkọ́ tí mo sọ nìyẹn. Ẹ tún sọ. Ṣípẹ̀. Ṣípẹ̀. Ok. Okay. Kí ni ìyàtọ̀ láàrin ṣípẹ̀ àti ṣápẹ́? Ṣápẹ́. Ṣípẹ̀ àti sápẹ́. Kí ni ìyàtọ̀ láàrin ṣípẹ̀ àti ṣápẹ́? Ṣápẹ́. Ṣé mọ̀? Ẹ mọ̀? Ẹ gbọ́ rí. Ṣípẹ̀ ni kéèyàn bẹ̀bẹ̀. Ṣápẹ́ ni kéèyàn pàtẹ́wọ́. Ẹ ti gbọ́ orúkọ tó ń jẹ́ Fádípẹ̀, Ògúndípẹ̀. Ìpẹ̀ nìyẹn. Ìpẹ̀ ni kéèyàn bẹ̀bẹ̀. Plea. Apẹ̀ ni kéèyàn pàtẹ́wọ́. Ó yá, lẹ́yìn ilé òkè ẹyọ kan. Àwọn wo ni Yorùbá ń pè ní abúlẹ̀dó? Òǹkà ńkọ́? Ọmọ ìyá mi, ẹ lè máa lọ báyìí o. Tí n bá lọ báyìí kọ́. Tẹ́ ẹ bá ń ṣí, owó yín á lọlẹ̀ o. Tí n bá ṣí, owó mi máa lọlẹ̀. Ó máa lọlẹ̀ padà. Ó ń lọlẹ̀ tẹ́lẹ̀ náà ni, àbí? Ẹ lè dá dúró fúnra ara yín báyìí o. Kẹ́ máa lọ pẹ̀lú 10,000 o. Pẹ̀lú gbogbo nǹkan tí Honeywell ń tà o. Ẹ jẹ́ kọ́kọ́ ṣe léyìí. Tẹ́ ẹ bá ti ṣe eléyìí, owó yín máa lọlẹ̀ o. Owó yẹn ti ń lọlẹ̀ látẹ̀ẹ̀kan. Kó kúkú lọlẹ̀ tán. Ṣé kò lè padà sókè ni? Tẹ́ ẹ bá gbà á, ó máa lọ sókè. Tẹ́ ẹ bá ṣí, ó máa wálẹ̀ sí. Ẹ jẹ́ kí n ṣe léyìí. Ẹ fẹ́ ó dà. 1,230. 320. 320. 320 ó lé ní ẹgbẹ̀rún kan. Ẹgbẹ̀rún kan. Àwọn wo ni Yorùbá ń pè ní abúlẹ̀dó? Àlejò tí ó fi ìlú onílù sí ṣeré. Àwọn ọmọ nílẹ̀. Ẹ ti gbà á. Àlejò tó fi ní lílù ṣeré. Mo kò tún sọ pé kí n sọ sí. Ẹ má bínú. Ìbéèrè tó gbẹ̀yìn. Ilé màá tún lọ sókè. Tẹ́ bá gbà á. 1,900. 500 ó lé ní ẹgbẹ̀rún kan. Sọ ọ̀rọ̀ mẹ́rin tí
àmì orí rẹ̀ jẹ́ dòmídò. Mm. Dòmídò. Mm. Kí lẹ máa fi ń gbálẹ̀? Ìgbálẹ̀. Kí láàmì tó wà lórí ẹ̀? Dòmídò. Ìgbálẹ̀. Ìkíní. Ìgbálẹ̀. Ìkólẹ̀. Dòmídò. Ìkólẹ̀. Kí lélẹ̀? Ọ̀kan. Kí- Ìka. Ìka kí ni? Kí lẹ máa ṣe téèyàn bá ṣe báyìí? Àmàlà. Kí nínú abọ́ téèyàn bá. Téèyàn bá lábọ́. Kí téèyàn bá la ìka Kálá. kálá ìlábẹ̀ Ìlábẹ̀. dòmídò. Ìgbálẹ̀. Ìkólẹ̀. Ìlábẹ̀. Ìbílẹ̀. Dòmídò. Ok, ó ti pé mẹ́rin ó yẹ bá ń pàtẹ́wọ́ fún wọn. Ẹgbẹ̀rún lọ́nà ogún. Mo fẹ́ràn kéèyàn dá rẹ̀ lójú. Ó dáa bẹ́ẹ̀ jọ ẹ bá ń pàtẹ́wọ́ fún ẹ bá ń pàtẹ́wọ́ fún. Àwọn iléeṣẹ́ oníwẹ̀ àwọn tó ní ká gbé nǹkan tí ẹni jẹ pátápátá tó tà wọ́n ní ká gbé fi màkàrónì wọn lélẹ́yìí ó wà ń bẹ̀, ìpele ìdáná ó wà ń bẹ̀, wíìtì wọn lélẹ́yìí náà ó wà ń bẹ̀, kí lélẹ̀? Ọmọrogùn náà ọmọrogùn noodles gbogbo nǹkan tí wọ́n ń tà pátápátá ni wọ́n ní kí a fún yín. Ẹ ṣé gan-an ní well. Àbí àti lè pè é ní. Ẹ ti pè ààyò. Ẹ gbà eléyìí náà fún yín ni láti ọ̀dọ̀ wa. Eléyìí kẹ́ máa fi kẹ́ẹ̀ka àkópọ̀ àwọn ìtàn lábẹ́ òṣùpá. Ìyá wa kan ni wọ́n kọ Mọ́rádéhùn Àfìlákà ní orúkọ wọn, àwọn ni wọ́n kọ. Eléyìí kẹ́ máa fi mu tíì, eléyìí kẹ́ máa fi fa omi mu. Ẹ ṣé gan ni o tí ẹ wá sí orí ètò Masọyinbo. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè. Ẹ máa mú yẹn náà lọ. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè. Ọba mi ọlọ́pọlọ tí ń fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ nígbà tẹ́ni tó ń wọpọlọ bá wọpọlọ wá sílẹ̀ ọlọ́pọlọ tí ṣe Àgbàlagbà mi Elédùmarè tí ń gbé náà pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ. A tún ṣe tèmi o, a tún fún wa ní oore ọ̀fẹ́ láti tún ṣe ti ẹ̀mí o. Tí ẹ bá fẹ́ kópa àbẹ́ fẹ́ gbọ́ wa lórí ètò yìí, ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó ń wọ̀n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ́ fi wò wá ní sáà yìí. Ọlálẹ́kọ̀ Fábílọ́lá lórúkọ mi, èjì ọba ní mi ò mọ òlàlẹ̀ ọmọ ajígbàgbà rẹ̀ arégbèdì sọ́dọ̀ fi roko arégbèdì ọ̀rọ̀ ọ̀dọ̀ fi bọ́ àlẹ́ dé jí ọba kó tó dìgbà míì ire o. Èdè yìí kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, Masoyinbo ń bí. Kamari, Masoyinbo. Kamari, Masoyinbo ń bí. Kamari, Masoyinbo. Masoyinbo, má ṣe sọyìnbó. Ká lè jọ máa